mo fẹ́ kẹ́nìkan jáde Qasim kọ́ wá sọ lẹ́nu ara rẹ̀ wípé bàbá Lágége lọ́rán mi pé kí n sọ̀rọ̀ báyìí kò sí ẹni tó lè sọ bẹ́ẹ̀ torí kì í ṣe gbogbo ẹni wọ́n bá fèsì on behalf of Markaz ni Markaz ń lé sí fọ́. ẹ ṣeun yíò náà tún nídìí yíyan. mọ bàbá Lágége sì ni mo tún sọ̀kan ẹnìkan ó tiẹ̀ jáde mo fẹ́ kẹ́nìkan jáde Qasim kọ́ wá sọ lẹ́nu ara rẹ̀ wípé bàbá Lágége lọ́rán mi pé kí n sọ̀rọ̀ báyìí kò sí ẹni tó lè sọ bẹ́ẹ̀. bí bàbá Lágége wá ràn òun sí. bẹ́ẹ̀ ni gbogbo ẹnu bíi mílí ilfam ni mo fi wí. èyí méjì àmọ́ wàyí káàfà kan jáde nínú àwa tá a là ń dìfẹ́ǹdì Markaz àbá ń dìfẹ́ǹdì bàbá Lágége ẹnìkan lè dìfẹ́ǹdì Markaz àbẹ́nìkan lè dìfẹ́ǹdì bàbá Lágége ẹni tọ́lọ́ ti dìfẹ́ǹdì fún rẹ̀. padà bó ni ò ti ní wọ́ yẹnyẹn tá a sì ń bẹ lọ́hùn kó bá wa ṣúlẹ̀ tiẹ̀. ẹgbọ́n nǹkan tí ń wí. tòun ti bí ti ń sọ̀rọ̀ yín náà ìwọ̀n ò ní kẹ́nìkan jáde lọ́la ó bú bàbá Lágége ká má ti rí tiẹ̀ o. pẹ̀lú ògo Ọlọ́run á dá a mú. á ti rí tiẹ̀. á sì fi tiẹ̀ lẹ́yìn treatment. á sì dismantle rẹ̀. pẹ̀lú ògo Ọlọ́run. mo ti rí nu ẹ tó lè wé bóun. so n tèmi fẹ́ sọ fọ́pọ̀ Markaz nìyẹn ẹ má sáré máa jáde pé ẹ fẹ́ àtàkì ẹnìkan ẹ máa lè àtàkì Àgbàjì tó bá jẹ́ Sùmùrà. ẹni òun gan. ẹni yẹn gángan la máa àtàkì kò sí bẹ́yàn ṣe lè tó tún òun lé kò sí bẹ́yàn ṣe lè tó tún òun lé tírìtì ẹ̀. pẹ̀lú ògo Ọlọ́run kí sì gbádùn. ẹ̀dá òun ní bẹ́ẹ̀ tún òun lé tírìtì ẹ̀ ẹ má máa tírìtì wèrè. òun ni wọ́n fi ní hospital wèrè wọn ní àwọn nìkan àrò wọn nìkan psychiatry wọn nìkan so ẹni ọba ti já sí pọ̀ ya wèrè fún rẹ̀ ẹ tírìtì ẹ̀ fún rẹ̀. bàbá ó dá àrùn tán ní kò gbóògùn ogun rẹ̀ ti wà báyìí. ogun rẹ̀ yìí tuntun wà so èyí la máa fi ṣe àmọ́ lérí ọ̀rọ̀ òní àbákẹ́rán èyí wọn ò di ọ̀rọ̀ tí ẹnìkan máa lè fi ọ̀rọ̀ ránṣẹ́ gbogbo ẹni tí ń bá ń ṣe èyí wọn kọ́ da dúró. má ṣe bẹ́ẹ̀ torí àbákẹ́rán àti ìyá aláró ọ̀rọ̀ mímọ̀ ni ọ̀kan bàbá Lágége ọ̀kan wọn o rárá o bí nǹkan mi bá kàn wọ́n bá a bá tiẹ̀ ní sọ tá a dákẹ́ kọ́ mọ̀ ní wàhálà wa pọ̀ àwọn tí ń bá ń sọ àwọn àdákẹ́ àmọ̀ wọ́n báyìí. èyí tó bá yẹ ká sọ àwọn pé ara eléyìí ti fẹ́ kọjá ká dáadáa àwọn tí ń sọ yìí ẹjá wa náà sọ ọ́ sí i kò sí bó ń tọ̀ òun ṣe tó tẹ́rù rẹ̀ bà wá àbí táwa bá ń tanra wa lókù. tó àmọ́ tí máa bá yẹn lẹ́rù ni wípé irú ayé elédè asẹ́ ni wá. bí nǹkan bá yẹ bá ti dá sí nísìnyí wọ́n fi gbogbo àwọn àyókù tá ń sọ̀rọ̀ òun lẹ̀ ó ti wá wọn èmi nìkan wọn máa wá káàkiri. wọ́n ní bí ti máa ṣe nù èmi náà sì yá ní ọ̀dà èmi mo ní nǹkan míì tí mo fẹ́ràn láyé èyí ń ka yàbá ni ìtara àfa wa ni kì í jẹ́ pé èyí ń ni àwa ń wá ìta àgbáyé wá sí kọ́hún yẹ bí báyà ká máa búyàn lágbáyé ní ta torí ẹ̀ wá. ẹ ṣeun bàbá. nǹkan míì tá a ní tá a fẹ́ ọ̀fà ayé tá a sì fẹ́ rán òun lèyí tá a rán lọ́wọ́ láti jó níhùn. bẹ́ẹ̀ni kó di ń bẹ lọ́dọ̀ wa. so ẹni tí ó bá ní nǹkan gidi tó fẹ́ ọ̀fà ayé yóò jà pé yóò jòkó tè ebú lásán gbogbo àwọn tẹ́lẹ̀ tó máa jòkó tè ebú lásán ẹjọ́ tí ìjà bá ti lọlẹ̀ àwọn náà máa wọlé ni. bẹ́ẹ̀ni àdìgbọ́ wọn mọ́. àwọn sísìn àwọn ulama sísìn nù ulama sísìn. àwọn àfa àsìkò kan nù ọlọ́mọ ṣe wà láfa àsìkò kan ó jẹ́ abá gbogbo nǹkan mu ó sì jẹ́ abá ayé mu. so ó dàbí pé àlàyé tí mo ṣe yìí sì wá ó yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àbí ó sì kàfá káwọn ọmọ Markaz ká dákun torí Ọlọ́run ká máa ṣe mọ̀rọ̀ àátù anything tó bá ti jáde. wọ́n bá yẹ pàwọ́ àlà bá ń dìfẹ́ǹdì bàbá Lágége ni àìkán ti ṣe torí nínú àwa tá a jọ ń dìfẹ́ǹdì wọn gan-an àwọn míì ń bẹ tán mú páàsì lẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. èmi sáré mi kọ́kọ́ ṣe hujum ó pe àbí tẹ̀jẹ̀rẹ́ òṣàṣì síyàn láì já sí wípé ó ń tọ̀ wọn bá lọ lè fi ẹnu ẹ̀tẹ́ àbẹ́nu àbùkù kan àwọn àfàwà. so ní ọ̀wá tá àwa tá a jọmọ kéwú lára làwa náà ó fi wá jáde ara títa tí wọ́n bá sọ sáàfà wa ni máa mú wa jáde àti àtàkì. bọ̀tí nínú àwọn ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ ó yẹ káwọn Markaz yọ máa kíyèsí àwọn nǹkan kan. bí àwọn nǹkan wo. ẹ ṣeun kéèyàn tó di pé ọ àtàkì èèyàn ọ gbọ́dọ̀ kọ́kọ́ wò pé ẹni tó sọ̀rọ̀ yìí káwọn sì pé ẹni wọn ti wá sọ̀rọ̀ tí ò da sáàfà wa. àwa fẹ́ dáhùn èsì ọ̀rọ̀ tó sọ. ọgbọ́ a wá wo wípé ọ̀rọ̀ tó sọ yìí ọ sọ̀rọ̀ wọn bí àfù bí tó ti kéwu ni àbọ̀ sọ̀rọ̀ yẹn wọn bí àfù rẹ̀.
a gbọ́dọ̀ ṣe mura'atu kìíní yẹn tá a fi ní máa jásí pé àwa la máa wá jẹ̀bi ọgbọ́ ọgbọ̀rọ̀ kọ́ ṣe mura'atu yìí pé ẹni tẹ́ni yìí ń sọ yìí sáàfà wa ọ̀rọ̀ yóò dáa àmọ́ ọ̀rọ̀ yẹn já tírèsì ọ̀rọ̀ náà ìdí ọ̀rọ̀ ń jọ ọ̀rọ̀ tí wọ́n fi rán àbọ̀jọ ọ̀rọ̀ tó jásí pé òun fúnra rẹ̀ ni ọ̀sọ́ bóyá bíi hatred kan àbóhun ní nǹkan kan lọ́kàn fúnra rẹ̀ sí Maulana Mudirul Markaz ló fi wá wò wípé àjọ wọn àtàkì Maulana àbí ọfẹ́ yiri ara ẹ̀ wò ẹ̀ tọ́ra stand báwọn pé èmi náà fẹ́ wò bóyá mo gbé àbí ọfẹ́ hàn tẹ̀sígẹ́dà ń pín bẹ́ẹ̀ náà lómi tó yẹ pé ọfẹ́ hàn ni bóyá ẹnìkan kan ọmọ òun fẹ́ hàn abẹ́lòmíì tó wà pé ẹ̀ kí mo fẹ́ hàn àmọ́ mo kàn fẹ́ mo fẹ́ fìlì ara mi wò kí n wo bí mo ti wé tó. bí ẹlòmíì lè fẹ́ ṣe kó fẹ́ dàgbòrò rú. abẹ́lòmíì lè fẹ́ ṣe pé ajé ń sá tún da ìgboro rú kí ìgboro dàrú díẹ̀ èyí òwú tó bá wù lè jẹ́ mbẹ́ a wà kọ́kọ́ wò pé ẹni yìí ó jíṣẹ́ yìí fún rẹ̀ ni àbí wọ́n fi ṣe yìí ràn. ṣé ọ̀ ń tẹ̀ lọ́rùn bíi ti ń tún lọ yìí. àkọ́kọ́ ọ̀mọ̀ràn a gbọ́dọ̀ ṣàkíyèsí. tó bá yẹ pé nìyẹn bá jíṣẹ́ yẹn on behalf rẹ̀ min kibali nafsihi látọ̀dọ̀ rẹ̀ ló ti jẹ́ fún rẹ̀ bá a bá fẹ́ jáde ti ẹni yẹn fún rudud a jáde fún ẹni yẹn bizat ẹni òun nìkan náà láfèsì pé eléyìí òun jáde fún rẹ̀ ni ọjẹun tán ó yó lọ́wọ́ á dìde ọ̀rọ̀ tí mo ń sọ kìí ṣe orí ọ̀rọ̀ Àbákẹ́ kankan náà ni mo ń sọ̀rọ̀ lélẹ́rí o because ẹlòmíì ò ní làákàyè ó lè wí pé lọ́rọ̀ àfàjàgbọ́n òun bula ọmọ ti gbé ọ̀rẹ́kẹ́ mo ní mo ti gbé ọ̀rọ̀ ti Àbákẹ́ kankan náà sẹ́gbẹ́ kan orí ẹ̀kọ́ ni ọ̀rọ̀ tí mo ń sọ yìí lọ fáwọn markaz ni so fún anybody tó bá lè attack markaz àbí attack Baba Alágége ń tá a gbọ́dọ̀ kọ́kọ́ lọ lè ẹ̀rí pé ìtumọ̀ sọ lẹ́ẹ̀kan mo ní kò sí attack mẹ́ o ti bá wọn challenge ni ìyàtọ̀ sì ń bẹ láàrin challenge àti attack ìyẹn sì dá àmọ́ tí ẹ bá attack Baba Alágége akọ̀wò pé sóhun fún rẹ̀ ni òkè òun fún rẹ̀ náà ni lọ́hàn attack wọn a tún wá gbé e wò wípé ẹni yìí báwo ni làákàyè rẹ̀ ti tó ẹ̀yẹ làákàyè ká tó lè ṣe rùdúùdù èèyàn kì í gbọ́dọ̀ ṣe rùdúùdù fẹ́nìkan tó padà wá bá ẹni òun gbà tí wọ́n padà kí wọ́n bá fẹ́ parí ọ̀rọ̀ tẹ́ padà wá bá wípé ṣé wọn náà mọ̀ wípé nǹkan kan ń dààmú làákàyè rẹ̀ ni tó wá ń dá lóhùn tí wọ́n fi wá bú ẹni tó bá fèsì àbóṣe rùdúùdù fẹ́ náà àbí kọ́ wá wá rí wọ́n náà wo ẹni tó ń wọ́n náà wo ẹni tó ń bó o lè léyìí ṣe jọ ẹ̀yin. ọ̀rọ̀ yóò jọ yín. ọ̀rọ̀ tí ń sọ yìí ọ̀jọ́ ti yín tí wọ́n sọ yìí àbí kó o rí pé ẹni tó ń fúnlé sí ọ̀rọ̀ yìí kì í ṣẹni tó gbọ́dọ̀ fúnlé sí ọ̀rọ̀ tẹ́bí wọn náà rí wípé nǹkan rẹ̀ ọjọ́ tèèyàn yóò padà wá súnyàn lọ́wọ́ wípé bí n bá sì mà ní kí n má fún ní èsì èyí òun jẹ́ kan nínú nǹkan táwò a tún wá wò wípé ẹni tó sọ ọ̀rọ̀ yìí báwo ni kàfá rẹ̀ kí ló wọ́ọ̀tì gan sọ́wọ́ ti ẹni téèyàn lè fún lésì tí ayé ọ̀sọ̀ wípé lágbájá fún lágbájá lésì mandala àbí ẹni téèyàn ó fún lé wọn ga lágbájá ọmọ tiẹ̀ níṣẹ́ kan mọ́ ọ̀hárẹ́ nìkan kan fèsì fún wa ń lè fèsì fún lágbájá gbogbo orú nǹkan yẹn lèyàn máa ń ṣe mọ̀rọ̀ àátù ẹ̀ kéèyàn ó tó di pé èèyàn jáde fún òròdúdù ọgbọ́ èyí ò jẹ́ kan èyí tá a fẹ́ bá àwọn ọmọ markaz sọ òun ni wípé ẹnìkan nínú àfà London ti ń jẹ́ Sumuratul Mu'minin tó jẹ́ pé àgbàjì ni orísun Sumuratul Mu'minin kárí ayé àwa rí ọmọ Sumura kan ó wá jáde ó wí láwàní àṣírí àárù pé Sumura ni láre ó wá wí láwàní ìgbà tí ó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwa rí pé ọ̀rọ̀ tí ń sọ yìí ń fi ọ̀rọ̀ yẹn bú Sheikh Adamu ni àbí ń fọ̀rọ̀ yẹn bú Baba Mudirul Markaz ni àbí ń fọ̀rọ̀ yẹn bú Markaz generally èyí tó yẹ kí akọlọ lè mà bẹ́ẹ̀ pé mo ti kọ́kọ́ yẹn ọ̀rọ̀ wípé awò pé ṣé wọ́n rán ni àbí òun lọ sọ fún rẹ̀ èyí tá a gbọ́dọ̀ kọ́kọ́ lọ lè yẹ̀wò ní first tá a kọ́kọ́ lọ lè wò tá a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ gẹ́gẹ́ bí n tí mo lé kalẹ̀ àti mímọ̀ tí a mọ àgbàjì àti mímọ̀ tá a mọ àwọn Sumuratul Mu'minin àti jẹ́mbù tí Sumuratul Mu'minin kọ sí Maulana Sheikh Adam ìhàtàkọ sáfà wa àti àlákọ̀ tí ń bẹ lánàá tí wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ tí àná yẹn dá
tó wá wà bẹ́ẹ̀ dùn nínà lágbàjì lásìkò àti gbogbo tí ń jẹ́ Sumuratul Mu'minin. àwa rí ẹni Sumura kan owó láwà ní baba lágbàjì àti mọ̀ pé baba lágbàjì ni ó dúró yìí àyè bẹ́ẹ̀ kọ́ ó wá lọ sí iṣẹ́ tó yàtọ̀ fún iṣẹ́ baba lágbàjì lára Sheikh Adam àbí lára baba Mudirul Markaz. ọmọ Markaz yòówù tí ó bá ṣe rùdúùdù fún nǹkan bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ perfect rùdúùdù rẹ̀ débi tí ó gbọ́dọ̀ taba àgbàjì àbí kó taba baba lágbàjì àbí kó taba àlífà baba àlífà tòní lágbàjì tí ó fi wá di pé yóò taba wọn ó gbọ́dọ̀ ṣe mọ̀rọ̀ àátù ẹ̀ tí ó bá ṣe mọ̀rọ̀ àátù kìnìún tí ó bá kíyèsí kìnìún a sọ fúnru ọmọ kéwú náà tí ń jẹ́ ọmọ Markaz wípé ọmọ ànábì tí ń bọ̀ kò sì mọ ibi tí ò ní dé dúró ó ti ẹni tí ó bá sì màná tí ọmọ òní kò gbọ́dọ̀ dá sọ̀rọ̀ òní ẹni tí ó màná tí ó mọ̀ ní kò gbọ́dọ̀ dá sọ̀rọ̀ òní ṣe kókó kí ló fà tí mo fi sọ bẹ́ẹ̀ orúkọ mi ṣe ń tọ ọ̀rọ̀ mi lọ ń yí ọ ń sì ń yí àwọn èèyàn ní tó fà tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé àwa bá nínú history nínú tàríkì kalẹ̀ wípé Maulana Sheikh Adam tí wọ́n bá wá sí Ìlọrin tí wọ́n bá dé àgbàjì lọ́dọ̀ àfáàgbà tẹ́bíṣe lágbàjì wọ́n ní Maulana Sheikh Adam wọ́n lábàá tẹ́bíṣe ọ̀wà ní wọ́n wá pé Sheikh Adam wípé ẹ ti ń lè kókó ń ẹ ti ń lọ padà wọ́n láwọn ti ń lọ wọ́n wá ní kí ọ̀rọ̀ yìí ìrántí máa nípa pé àbá Mudirul Markaz ni wọ́n sọ àbíkọ́ jẹ́ àbá wọn lè márùn so ẹnu ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́nà bàbá Lágége tòní ó ti yé báwọn confam ni hadisu sahih ntẹ́ ẹ bá gbọ́ lẹ́nu bàbá alájò lè márùn hadisu sahih lẹ́yìn àwọn méjèèjì ni tọ́ àwọn tẹ́ ẹ bá tún gbọ́ lẹ́nu àwọn àfa kọ̀ọ̀kan táwọn náà aṣọ́ra Sheikh Adam ẹ máa yọ sahihu ń bẹ̀ ẹ sì máa yọ àwọn ẹ̀rọ yìí fún nǹkan kẹ́ ẹ máa bá àmọ́ méjèèjì tẹ́mi wí. Babalágége tó ní bẹ́ẹ̀ ni torí wọn èé pa irọ́ mọ́ Sheikh Adam wọ́n ní baba lágbàjì abátẹ́bíṣe lágbàjì wọ́n wá gbá eré baba Sheikh Adam mú wọ́n wá ṣe odidi ṣe fi kan látòkè délẹ̀ wọ́n wá ní ṣe fi wọ́n sì ṣe múgínì rẹ̀ wọ́n ṣe lé wọ́n wá ní ṣe fi tí mo ṣe yìí Ajé Adama mo fi Ọlọ́run sọ ni mo fi wá sọ lọ́dọ̀ Ọlọ́run wọ́n bá ń dáàbò rẹ̀ bọ́ kó sì sọ ọlọ́wọ́ gbogbo ohun tí ń jẹ́ aláburú. bàbá nínú àwọn tí wọ́n ní contribution Ọlọ́run ó sọ Sheikh Adam ó sì gbé wọn débi tí